ètè ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Kwara State èyí tí a rí mbẹ̀ òun ni pé contribution tiwa táwọn èèyàn ń pé àwọn ní di contribution àbí èyí tá a yẹ contribute sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní Kwara State òun ni tá a fi contribute sí ni pé hadha zamanu sukuti wa mulasamatul buyuti warida bil qalili minal quti wa man qala laha qayamutu hadha zamanu sukuti. àsìkò ká dákẹ́ náà la wà yìí ló jẹ́ àdákẹ́ ni ò já. ó ṣọ́ọ̀kì yín àbí ò ṣọ́ọ̀kì yín ẹ jẹ́ ká tún gbọ́. qala laha qayamutu hadha zamanu sukuti. àsìkò ká dákẹ́ náà la wà yìí ló jẹ́ àdákẹ́ ni. àsìkò tó ń pa àwọn èèyàn wọn lásìkò ká dákẹ́ la wà yìí o ọmọ Yorùbá wọn ní àsìkò tí wọ́n ń pa àwọn èèyàn wá àní àsìkò ká dákẹ́ la wà yìí o wọ́n ní ẹ má sọ̀rọ̀ ọmọ Yorùbá wọn lásìkò ká dákẹ́ la wà yìí Yorùbá wuyì tó rèsì àlámù abájọ tí Ráyìmí oníṣàṣà lójú ọmọ bàbá ẹlẹ́pọ̀n onípàlẹ́pọ̀n abájọ tó ń sọ̀rọ̀ tẹkibí Allahu Akbar Sukuti àsìkò kádákẹ́ la wà yìí o ẹ mọ́ sọ̀rọ̀ ọmọ ẹwà ìtẹ̀sọ̀rọ̀ bá mi wọ́n lásà Sukuti àbí sùkúlù àbí kúlíkúlí. zamanu sukuti. àsìkò ká dákẹ́ náà la wà yìí ló jẹ́ àdákẹ́ ni ò já wí kankan lórí ti ń lọ ní Kwara wàmúlà zamatul buyuti àsìkò kíkó wa ó gbélé ó lé ó gbélé iná la wà yìí ni ò já sọ nǹkankan níbi ti ń lọ ní Kwara warida bil qalili minal quti ìwọ̀n bá tọ́lọ́hún bá fún ọ ọmọ jẹ́ ọmọ mu nínú ilé rẹ o sì máa bẹ lọ́hún. ọmọ Yorùbá ṣe bẹ́ẹ̀ ti gbọ́ wọ́n lásìkò ká dákẹ́ la wà yìí ìwọ̀n ọba tọ́lọ́hún bá fún ẹ nínú yàrá ẹ kó máa jẹ kó máa mú bí a kò máa dójú ìgbà tó máa wá bẹ orí tiẹ̀ náà wọ́n lásìkò ká dákẹ́ ká má sọ̀rọ̀ la wà yìí o Sukuti àsìkò ká dákẹ́ la wà yìí o ọmọ Yorùbá ṣe ká dákẹ́ lóòótọ́ ká má sọ nǹkan kan. làhà kankan níbi tí ń lọ ní Kwara warida bil qalili minal quti ìwọ̀n bá tọ́lọ́hún bá fún ọ ọmọ jẹ́ ọmọ mu nínú ilé rẹ o sì máa bẹ lọ́hún. ọmọ yẹn kú làhà qayamu ẹni bá lóun wọn sọ òdodo ọ̀rọ̀ àbí wọn sojú abẹ́ǹkò níbi tí ń lọ lónìí ìyẹ̀mútù yóò sì kú. àwọn òsì fẹ́ kú. bá ń fẹ́ kú. kò sí bàbá kò sí. so èyí ò ní èsì lérí àwọn tí wọ́n béèrè yìí pé kí àwa náà ṣe kí ni ká contribute sí ti ń lọ ní Kwara ẹni bá fi á sọ̀rọ̀ ni kó ṣáájú kó sọ̀rọ̀ àwọn ọmọ wa pé bẹ́ẹ̀ ni. ṣẹ́ṣà ti gbọ́ ẹ ti gbọ́ nǹkan tá a fàjà kì í sọ. kò kì í ṣàsìkò téèyàn ń pariwo sọ̀rọ̀ làwọn wá yìí àsìkò kó nílé gbélé àsìkò tó ń dákẹ́ kẹ wọlé kẹ tilẹ̀kùn pa kẹ tira yín mọ́nú ilé kọ́ lè ráyè máa wọlé pa yín lẹ́yọ kọ̀ọ̀kan bó jẹ́ wóróbo lẹ rí kẹrọra máa tí jẹ títí kú máa fi dé. wọn lè sọ fún yín wípé àsìkò tẹ lè pariwo sókè kẹkẹ gbàǹjarè kọ gbà yín rè kẹ dìde kẹ dìfẹ́ǹdì ara yín. wọ́n sọ pé wọn bí àwọn àáfàá yìí rè kọjáde kọ sọ̀rọ̀ against àwọn pípò yìí. àwọn náà mọ nǹkan tó ń lọ ó gbọ́ nǹkan tó sọ ní pípa bọ̀bọ̀ yẹn dẹ̀ láwọn ò fẹ́ kú ó dẹ̀ níwọ̀n tó bá mọ̀ pé ó ti fẹ́ kú tó lè sọ̀rọ̀ ìwọ máa sọ́lọ̀ àwọn máa ní bẹ́ẹ̀ ni èdè àánú yín ṣe mí ẹ má dìde ẹ wá ń pè Ìgbòho ẹ ń pè Ìgbòho ẹ ń yàgbẹ́ yín. ó ṣe brọ́dà mi Sukuti àsìkò kádákẹ́ la wà yìí o Sukuti tí bá rí àwọn ọmọ Yorùbá tó máa ń jẹ́wọ́ ọmọ ọkọ inú mi á máa dùn ara mi á yá gágágá Ṣèyí Mákindé ṣùgbọ́n Ṣèyí Mákindé ṣùgbọ́n Mákindé yóò dáa fún ọ tí ó pọ̀ ó sì ọ̀pọ̀lọpọ̀ àwọn oríire
ọ̀sẹ̀ ọmọ àpọ̀lọpọ̀ àwọn oríire Ṣèyí Mákindé yóò dà fún ọ tí ó pọ̀. This is what we want in Yorùbá land, not àwọn governor fake àwọn ẹni àánú, not àwọn ẹni àánú, àwọn bàbá Raimi àwọn bàbá Raimi ni o, wọn láwọn ń da màálù, màálù láwọn ń dà ní títì o. Ẹ̀wọ̀n tí wọ́n ṣe lọ́yọ̀ọ́, Ṣèyí Mákindé swing into action immediately. Wọ́n jalè, wọ́n lọ rọ́ọ̀bù ní o ní ọ̀sán gangan, and governor Ṣèyí Mákindé ó gbé action jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbèlè tà sí ìlú tí wọ́n ti pààyàn, tí governor lọ ń commission ilé ń jóná, òpònú governor ó lọ ń la gọ́tà, ẹni àánú ó lọ ń la gọ́tà. You see, they tell us to be praying. Ẹ wo, ẹ máa gbádùn show yìí. Governor alámùsùà náà kò mùsùà, ó kàn ponú ni. Wọ́n pa èèyàn, ó lọ ń commission nílùú onílùú. Ẹ wo Ṣèyí Mákindé. Ṣèyí ti Ṣèyí náà, ó Ṣèyí náà. Ẹyẹ kì í gan. Wọ́n da màálù nílùú Ọ̀yọ́, wọ́n lọ fi ń jalè. Àwọn bàbá Raimi ebi ti fẹ́ pa wọ́n kú. Ẹnìkan kò ní wá sọ fún yín pé ẹ bá wa ẹnà kúmọ̀ láyè, ẹ bá wa kàkù, kò sọ ọkùnrin sí ìkọ̀ọ̀kan mọ́. Iṣẹ́ la máa ṣe. Ọmọ Yorùbá kí la máa ṣe o? Iṣẹ́. Work and pray, not pray. Ebi ti fẹ́ fọ́ wọn lójú. Ara tá à ń sọ fún yín ni. Màálù ni wọ́n sọ pé wọ́n dà. Bẹ́ẹ̀ wèrè wọ́n sì rọ́ọ̀bù. Wọ́n rọ́ọ̀bù lọ́wọ́ ni náà. Wọ́n dá ìwọ́n rọ́ọ̀bù lọ́wọ́ ni. broad daylight. Àwọn Fúlàní. Àwọn máa ń bí lipọ̀ máa ń rí ẹ̀kọ́ ọlọ́pàá tó dé ní. Ọ̀dẹ̀ kan dúró ẹni tó. Sáré náà sí ní yín lọ́ọ̀kẹ́ bẹ́ẹ̀ ẹni fún ìjà ọlọ́jà eré àná ti eré àná follow anybody follow. Wọ́n rọ́ọ̀bù lọ́wọ́ ni. Ẹ rí wípé a gbọ́dọ̀ wà security conscious nílẹ̀ Yorùbá. Màálù ni wọ́n dà wọ express. Wọ́n wá dá àwọn èèyàn dúró. Àwọn bàbá Raimi oníṣàṣà lójú. Àwọn ni wọ́n ní màálù yẹn. Wọ́n wá dá màálù wọ express. Wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀bù àwọn èèyàn. Bàbá Raimi onímàálù oníṣàṣà lójú. Adigunjalè, God bless. Yorùbá Wuyi fans, wọ́n máa ń gbádùn yín ní Sowolabi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀bù àwọn tó ń bọ̀. Ọpẹ́lọpẹ́ àwọn operation boss tí Ṣèyí Mákindé tó dálẹ̀ ní Ọ̀yọ́. Ọpẹ́lọpẹ́, and with the support of Ọba Ọ̀yọ́. Ọba lọ́ba Ọ̀yọ́, Akeem Elewetu, Ọwọ́ Adéhùnwàn. Kábíyèsí o, Ọba Àtíà. Ọwọ́ Adéhùnwàn. Elewetu, ọmọ kútí kò gbọdọ̀ pọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe. Mo gbé fún ẹ bàbá mi tí wàá lè àwọn ọba kan bọ́ pa yín. Àwọn ọba yẹn ò ní gbìn, wọn ò ní sọ̀rọ̀. Tó bá wá mẹ́nu lọ síbẹ̀, àwọn ọmọ ẹrú wọn wá bẹ̀rẹ̀. Abo ẹni àwa, àwọn ọmọ ebi máa fọ yín lójú. Ọlọ́run, kọ̀ọ̀rọ̀ ká wá sọ́dọ̀ yẹn máa lọ máa bọ Ògún, máa lọ máa bọ Èṣù. Ẹ máa fídíò pọ̀ mi o. Oya. Ṣé ẹ̀ ní lórí TikTok? Àwọn bàbá Raimi nìyẹn o. Àwọn bàbá Raimi dájú sí jáde. Àwọn bàbá Raimi adigunjalè. Ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ lẹ mú gan. Ó tó kú àtọ̀mú àlàjí, ó tó kú. Bíi mẹ́fà lápò. Ibi táwa yìí ni wọ́n ti gbá àwọn Fúlàní tí wọ́n ń rọ́ọ̀bù lọ́wọ́ lọ́sàn gẹ́gẹ́. Lọ́sàn gẹ́gẹ́. Wọ́n di ẹni dójú ọ̀nà báyìí náà ni wọ́n fi gba tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn.
àwọn bàbá rà yìí ní adigunjalè akímalú. Jìmàlú ló fẹ́ wọ́ mi lẹ̀ ni o. Ikú mọ̀ mẹ́la rẹ̀. Ó fẹ́ wọ́ mi lẹ̀ bàbá dá mi. Ẹ̀sùn òsibí. Yóò ẹja náà rẹ̀ ni. Àwọn bàbá rà yìí mì nìyẹn, àwọn adimàlú jalè, ìyá mi Cecilia, ọ̀rọ̀ tí mi ìgbọ́rọ̀ eléyìí rí, adigunjalè ni máa ń gbọ́, èwo tún adimàlú jalè, ẹ wò ní ọ̀sán gangan. Àwọn bàbá rà yìí mì alọ́kọ́ lóhun kígbe, TikTok, ẹ ṣé o, thank you for the gift o, wọ́n ṣe àdá mi gift lórí TikTok ni, àwọn ti ẹ̀gbọ́n nánà orí TikTok, àwọn òpó ọ̀gbọ́n anything. Wọ́n ṣàn gift mi lónìí. Ẹ ṣé mo dúpẹ́, ọwọ́ ìyá máa lọ sókè. Miss Joshua, ẹ ṣé àti mo ti gift ni, mo ti pé gift ti pọ̀. Mi tètè ìgbà tí mo ń sọ yín ní kinní. Ẹ ṣé o, mo dúpẹ́. Ẹ bá wa kọ bàbá Raimi ó lè tìmùtìmù. Raimi dà. Ìjẹ́ ká gbé Raimi. Màá fi hàn yín lórí TikTok náà o. Raimi, ọmọ bàbá adigunjalè. Àwọn bàbá ó bẹ̀rẹ̀ sí ní post mi. Ẹ wá wò, ebi ti pákú. Ebi ti pa ọmọ olè ebi pa ẹ wò ó ní kíní kan tó gbé jáde Ọlọ́run ṣàánú fún un. Ẹ má yẹ kí wọ́n fi àdúrà tàn wá. Lóòótọ́ ni ìwúre wà, a lè wúre ńlẹ̀ Yorùbá. Ẹni tó ẹ wò Ọlọ́run dákun lókèétì aláàánú rẹ̀ tó lágbára jùlọ sínú ayé mi àti gbogbo àwọn olólùfẹ́ mi. Irọ́ ló pa. Olè ni wọ́n. Àwọn bá ẹ wo ṣàṣà ojú ẹ̀. Ṣàṣà ti fọ́ ó dàpọ̀ ó ní àrùn kánsà òní lórí TikTok ẹ wò ọmọ kékeré olè ní o olè já koríko tìmùtìmù àwọn bàbá ẹ̀ náà ló ń digunjalè ní títì ebi ti fẹ́ fọ́ ojú ẹ̀ ó ní kọ́ lọ́hùn yan aláàánú sí òun. Ẹ pé Ṣèyí Mákindé ẹ bá mi kí Ṣèyí Mákindé tó bá ṣe nǹkan tí ò dáa a máa ní tó ṣe ò dáa. Lẹ́yìn yẹn ẹ bá mi kí ọ̀gá ọlọ́pàá Ọ̀yọ́ state tí ní nǹkan kan o lẹ́yìn tí wọ́n pàdé wọ̀nyí ọ̀gá ọlọ́pàá Ọ̀yọ́ state fúnra rẹ̀ ó wá jáde àti àwọn operation bọ́ọ̀sì operation àmọ̀tẹ́kùn operation kúlíkúlí operation dóńkùà wọ́n wá tò tẹ̀léra wọn báyìí wọ́n wá lọ ìgbèríko sí gbèríko wọ́n wá lọ ń wú àwọn wèrè yẹn jáde. Lórí irọ́ ni o wọ́n wá lọ mú àwọn wèrè yẹn jáde àní ọ̀rọ̀ àdúrà kọ́ let's swing into action. Ṣèyí Mákindé ò fàdúrà ṣe ó gbé action jáde straight náà ẹ wá wá àwọn ọlọ́pàá Ọ̀yọ́ state. Kò sí ẹ̀rí pẹ̀lú sọ̀lúdẹ̀rọ̀ àmọ̀tẹ́kùn àti civil defence ló kọjá yẹn àmọ̀tẹ́kùn ní bọ̀ yẹn ọlọ́pàá gbogbo division tó wà ní Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àfi Jójóbélé àti bá dọ́bà gbogbo wọn ni wọ́n wà àmọ̀tẹ́kùn ní lọ yẹn ẹtì civil defence àmọ̀tẹ́kùn wọ́n lọ sí ìgbèríko káàkiri láti wo ibi tí àwọn ọ̀daràn fi àsìkò sí. Operation 2 of force operation ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n ń lọ káàkiri ẹ̀tún yìí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá ló wà ń bẹ̀ àti àwọn volunteerism àmọ̀tẹ́kùn civil defence gbogbo ikọ̀ àwọn ọlọ́pàá ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ọlọ́pàá ló tẹ̀lé wọn kí gbogbo olóògbé ọkọ̀ fọ́ fún toko ìwọ tó bá ń gbàlejò lásìkò yìí mọ̀ ọ́ àlejò tó gbà ọ́. Torí pé wọ́n da màálùú lọ fi rọ́ọ̀bù ní títì lásán a máa pílẹ̀ tán mọ̀ ń bọ̀ o nítorí pé wọ́n da màálùú lọ fi jalè ní títì lẹ́sìpẹ̀sì lásán ẹ wo àwọn tí Ṣèyí Mákindé kó bọ́ta with immediate effect tó bá ṣe eré a máa sọ pé wọ́n ṣe eré òun lèmi ò ṣe lè bú ẹnìkan lábùdíjú lèmi ò ṣe Ṣèyí Mákindé ò lọ bá Aláàfin Ọ̀yọ́ sí pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ o ọmọ kùsì kò gbọ́dọ̀ pa o Akeem Ọwọ́adé o ẹlẹ́wẹ̀ẹ́ to one bébí ṣe máa ẹlẹ́wẹ̀ẹ́ to one Ṣèyí Mákindé ò lọ bá bàbá wa Akeem Ọwọ́adé wípé àwọn digunjalè o wọ́n digunjalè o kí ni ká ṣe o kí kábíyèsí Aláàfin wa sọ pé Ṣèyí Mákindé ní sùúrù a nílò ká gba àdúrà la máa gbà bàbá wa ò sọ bẹ́ẹ̀ in conjunction ni
for police forces tó wà ní Ọ̀yọ́ state ni wọ́n túbọ̀ ta pé we no go gree oh we no go gree wọ́n dẹ̀ ní ká sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ wọ́n ní ìwọ tó bá ń gba àlejò lọ́wọ́ yìí mọ àlejò tó máa gbà tó bá gba wèrè àlejò Ọ̀yọ́ state government ní ká sọ fún yín wípé àtiwọ́ àti wèrè tó gbà ẹ máa lọ fi mú dánrin ìjọba ní ẹ̀wọ̀n straight ìwọ tó bá gba àlejò ọ̀daràn lọ́yọ́ state wọ́n ní kí n máa sọ fún ẹ Ọ̀yọ́ state governor sọ wípé ìwọ tó bá gba àlejò wèrè ní Ọ̀yọ́ state tí wọ́n da màálù jẹ oko ní gbogbo Ọ̀yọ́ state pátápátá wọ́n ní wọ àtàwọn tó gbà wọ́n lálejò àtàwọn tó gbà lálejò àti family ẹ ẹ̀wọ̀n straight ẹ̀wọ̀n ẹjọ́ máa lọ ṣẹ̀wọ̀n ni Fúlàní tó bá kó ẹran jẹ oko ẹ̀wọ̀n straight nítorí pé wọ́n mú ọmọ ọkọ ní Ṣèyí Mákindé God bless you ẹ bàbá mi kọ síbẹ̀ Ṣèyí Mákindé thank you bàbá wa náà fi Ọ̀yọ́ thank you ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè ẹ lè compare láyéláyé kẹ́ fi ọmọ ọkọ wé ọmọ àlè ọmọ ọkọ ò ní gbà kí ìyà jẹ àwọn ìran òun ṣùgbọ́n máa lè wọ́n máa campaign fún next election ni Ṣèyí Mákindé nísìn ẹjọ́ ṣé àwọn ará Ọ̀yọ́ àbáwọn ọmọ Ọ̀yọ́ ṣé wọ́n lè bú Ṣèyí Mákindé pẹ̀lú ìtòṣe yìí o wọ́n ti pààyàn wọ́n kàn kó ẹran jẹ oko lásán ni o ní Ṣèyí Mákindé tuntun gbogbo wèrè síta wọ́n ní wèrè la fi ń wo wèrè wèrè la ó yà sọ pé wèrè la fi ń wo wèrè wèrè la fi ń wo Ṣèyí Mákindé wèrè la fi ń wo wèrè pé wọ́n kàn ra kó ẹran lọ sí express wọ́n lọ fi rọ́ọ̀bù lásán Ṣèyí Mákindé tú wèrè kalẹ̀ ó tú everybody kalẹ̀ ni Àmọ̀tẹ́kùn yẹn bọ́ta operation bọ́ọ̀sì operation even àwọn aládàáni Ṣèyí Mákindé kó wọn bọ́ta lórí màálù nìkan o àti sọ̀rọ̀ ẹ̀mí èèyàn o wọ́n pààyàn ní Kwara state ẹni àánú ó lọ ń bá wọn open kínní kí náà ṣe náà ton commission ayé yìí máa ta ni ọmọ ọkọ gómìnà wa ẹ ṣe lọ́yọ́ state kábíyèsí ẹ ṣe bàbá wa òwò adé kábíyèsí ẹlẹ́wọ̀ ẹ̀tù àdúpẹ́ lọ́wọ́ yín God bless you ẹ ṣe gan ni àdúpẹ́ ọmọ ọkọ náà rí tí ló sọ̀rọ̀ dá o ní alálẹ̀lẹ̀ Yorùbá àní gbà fún yín àwọn tẹ̀ka lókè ọ̀dẹ yẹn ó ti jí everybody tọ́jú ọmọ ọkọ irú Ṣèyí Mákindé ṣe ti ṣú ọmọ ọkọ ìpè ládùúgbò tóun ládùúgbò mi tí bàbá ti bọ́ta ẹ lè wá ba àsìkò bàbá wa jẹ́ láyé kínní tó ẹ̀ṣẹ̀ jẹ́ Ládọjà ọ̀nà Ọ̀yọ́ state làwọn náà ṣì wà for now ẹ lè wá bà jẹ́ ọba tó bá ti ṣe dáadáa lọ́dọ̀ tèmi òun ni ọba àgbààgbà tó bá ti ṣe dáadáa lọ́dọ̀ tèmi òun ni àgbààgbà kí ló mú yín tẹ̀ pé Sunday Igboho ní bàbá yín ṣé Sunday Igboho lè bí yín lọ́mọ tẹ̀ pé Sunday Igboho bàbá wa Sunday Igboho kí ló tẹ̀ pé Sunday Igboho ní bàbá yín ṣebí tó pàdé sọ ọmọ Adéyẹmọ ó dìde ó jà fúnlẹ̀ Yorùbá ló ṣe ní bàbá gbogbo wa àní lọ́dọ̀ tèmi ẹni tó bá ti ṣe eré òun lèmi mọ̀ láṣíwájú mi o kò bá àdí ọlá kọmọ tó bí lẹ́ni kó nílẹ̀ Yorùbá sẹ̀ kò gbọ́dọ̀ dàrú àbọ̀ Ọlọ́run máa dájú lórí gbogbo wa àṣẹ ẹ ṣeun ẹ ká gbọ́ lẹ́nu ọlọ́pàá ní Ọ̀yọ́ state bàbá ẹ sọ̀rọ̀ sókè sà ẹ sọ̀rọ̀ sà. a fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba wa Abímbọ́lá Akeem Ẹlẹ́wùẹ̀tù 1 His Royal Majesty Abímbọ́lá Akeem Ẹlẹ́wùẹ̀tù 1 wọ́n ṣe méje pẹ̀lú àwọn agbófinró gbogbo wa pátá àti Àmọ̀tẹ́kùn àti civil defence Nigerian police Àmọ̀tẹ́kùn civil defence hunter gbogbo wa pátá la gbọ́ pé àwọn Fúlàní tí wọ́n ti òkè ọya wá pàápàá jùlọ àwọn tí wọ́n lé ní òkè ọdẹ wọ́n ti ń wọnú Ọ̀yọ́ o ìbéèrè tí kábíyèsí. àwọn tí wọ́n lé níbo mi like ọlọ́pàá ẹ bá mi wọ́n nu ọ̀gá ọlọ́pàá yìí ọ̀gá ọlọ́pàá Ọ̀yọ́ ẹ ṣú ara yín o wọ́n tá lé wọn lókè ọdẹ ṣé bó yẹ kẹ́ ràmọ̀lá fún wọn ni at least wọ́n lọ sí Ìlọrin àwọn ará Ìlọrin dẹ̀ gbà wọ́n lálejò ẹ bá mi bi ọ̀gá ọlọ́pàá Ọ̀yọ́ state pé kí ni wọ́n gbójúlé
àwọn òwe kìí bẹ̀rẹ̀ sí ní flag Facebook ẹ jẹ́ máa bọ̀ lórí YouTube ẹ̀ tó bá lè gbọ́ mi lórí YouTube tó mi ò ní pariwo ẹ bá lọ lórí Facebook tó bá ń gbádùn ẹ̀ máa bá wa kọ kọ́mẹ̀ntì ẹ máa tẹ love and like button Facebook will release this program wọ́n tó bá lórí Facebook tó bá gbádùn ẹ̀ ní o tó bá gbádùn ẹ̀ o lè dúró láàyè ẹ̀ now kí ni ọgá ọlọ́pàá yìí lọ́yọ̀ọ́ state alẹ́ wọn lókè ọdẹ ṣé bó yẹ kẹ́ ra mọ̀lá fún wọn ni ẹ bá wọn kan dáná fún wọn nílọrin àbí Sẹ́ríkì gangan tí Sunday Igboho lé ibo ló wà àwọn olórí ibú ẹni òfò yóò dáa fún yín ẹnìkan ní Yorùbáwùyí why are you praising Makinde? He was there past years when cows ate the farm when Fulani killed people. None of them were arrested. Makinde was there when Igboho house was invaded, but now he knows that he is leaving the governor's office. Oh, to be late is better than never. Ẹ̀yin tẹ́ bá gbọ́yìnbó ẹ bá mi tún sọ to be late is better than never. Tó bá yẹ pé Ṣèyí Mákindé ẹni sùúrù tó bá yẹ pé ìsìn ni Ṣèyí Mákindé ẹ̀ṣẹ̀ dìde ó bẹ́tẹ̀ ni tí ò dìde rárá o. To be late is better than never. If it's late láti sọ̀rọ̀ nísìn but ó better ju kó má ṣe rárá lọ. Àwọn kan ò ṣe rárá. Àwọn kan ò ṣe rárá. Àwọn kan ò ṣe. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Ṣé bẹ́yàn kan ní owó bí tá a wà? A wọnú igbó akódúdú yẹn lọ. Àánú mi dẹ̀dùn with our synergy with the Nigerian Civil Defence, the Nigerian Police, Nigerian Civil Defence, the Àmọ̀tẹ́kùn, the Agrokoyas and the Hunters. A lọ síbẹ̀. Inú wa dùn pé àwọn journalists, àwọn human rights àti àwọn journalists from Dynasty wà pẹ̀lú wa láti cover gbogbo nǹkan tí à ń ṣe. Inú wa dùn púpọ̀. Gbogbo bí a ṣe rìn, àjọ ìrìn náà papọ̀ yìí. Ìbátá débì kan ní Akódúdú. A bá àwọn ọ̀daràn darandaran tí wọ́n ń pè ní darandaran. A bá wọn bẹ̀ o, wọ́n fẹ́ rọ̀bù àwọn èèyàn pẹ̀lú ọ̀kadà mẹ́ta. Ṣùgbọ́n àìsásìkò yẹn, you are able to dislodge them. You are unable to arrest anybody because they left their house and run away. So that we just dislodge them. After that, a tún rin gbogbo inú igbó Akódúdú yẹn lọ lọ́tún lósì. Adélé ẹnìkan tí wọ́n ń pè ní Ọ̀kànlá. Wọ́n ló ṣẹ̀ṣẹ̀ wá láti òkè ọdẹ ní ṣùgbọ́n àbá nílé o sí níbẹ̀. So a máa rán àwọn tá a bá níbẹ̀, a rán wọn sí. We send them, we deliver to them, and they see the kind of formation we have. Because all security apparatus within Ọ̀yọ́ àjọṣe papọ̀ ni. So lẹ́yìn rẹ̀ a lọ sí ibi tí wọ́n ń pè ní Mọ́gàjí inú Kashu, Igbo Kashu. We were there. We were able to move front. We saw where their settlement is. But síbẹ̀síbẹ̀ a gbàgbọ́ pé iṣẹ́ ìran sì ń tẹ̀síwájú. A ní dúró torí kókó orúkọ operation wa ni Operation Show Force. We have to let them know pé a sùn lọ o, we are still at alert. A ti wá kọ dúró, a tún máa tún gbìyànjú torí pé ìdí tá à ń ṣe léyìí ni pé a fẹ́ kí àwọn Fúlàní darandaran kí wọ́n wọlé sí wa lára. Wọ́n ti dislodge wọn ní Òkè Ọdẹ ní Kwara State. A wá rí i pé wọ́n ti ń wọlé sí Ọ̀yọ́. Ó mọ̀ bàá di pé bóyá àgbàlejò ọ̀nà, ọlọ́mọdé àgbàlejò ọ̀nà. That is why we quickly move out láti make sure pé a lọ bá wọn. A dẹ̀ wá ń fàsìkò yìí, a fi ń rọ gbogbo àwọn èèyàn wa, àwọn baálẹ̀ aláwòrò tó bá rí pé àwọn gbàlejò òjijì. They need to inform us in time so that at least we know what to do. Wọ́n lè gbàlejò, kò tó wá jálejò Fúlàní tó ń kó nǹkan tí wọ́n expect wọlé. Torí pé inú igbó yìí ó jìnnà lódodo láti àárọ̀ láti tó 7 àsìkò wọlé aago 4 ni. Ẹ bá mi kí ọlọ́pàá yìí. Ṣé mo tọ́lọ́pàá bá gba bribe tàbí tó bá yìnbọn pààyàn? Ṣé mo pé gbogbo adájọ́ máa ń sọ̀rọ̀ sí wọn? Ẹ bá mi kí ọlọ́pàá yìí. Mọ́tò tẹ́rí tí wọ́n ń gbé lọ lẹ́ẹ̀kan yẹn tí mo ṣó fún yín, wọ́n nínú igbó yẹn jìn láti tó 7 wọ́n dé ní after 4. Ṣé mo pé during that operation ṣé mo pé wọn ò lè rí gálà jẹ, wọn ò lè rí làkàṣẹ́rà mu, wọn ò lè rí even omi kò possible kó máa rí omi mu torí yìí ò ní gbomi mu lọ́wọ́ ọ̀tá ẹ̀.
if they can go on operation láti tó 7 àárọ̀ tó yẹ pé ìmí gan bóyá ẹ̀ṣẹ̀ ń dìde lórí ìyàwó ẹ̀ ni ìmí gan ẹ̀ṣẹ̀ fẹ́ ṣe aláwọ̀ òkìbọ̀ fún ìfẹ́ rún màdàmú mọ́lẹ̀ ni wọ́n pè wọ́n pé ó yẹ ìdìde ńlẹ̀ wọ́n tó lè gbéra ní tó 7 aago mélòó ni wọ́n ti pè wọ́n tí wọ́n dẹ̀ gádà ara wọn jọ tí wọ́n wá wọ gbogbo igbó gbogbo tí wọ́n ń dárúkọ Mr. Ọ̀kànlá àtọ́sọ́ pé ẹ rí ẹ bá wa béèrè dáadáa bí ọmọ òkè ọdẹ bá pẹ́ ọmọ òkè ọdẹ dákun torí Ọlọ́run àìsàn dáràn lókè ọdẹ àwọn èèdáràn àwọn èèdáràn lókè ọdẹ àwọn òkè ọdẹ Ọlọ́run ló mọ́jú o ṣùgbọ́n ní òkè ọdẹ àwọn èèsàn dáràn ìtọ́bàjẹ́ dáràn lọ́mọ òkè ọdẹ o ìyá ẹ yọ ọ̀fùrọ̀ ó yọ̀dí fún Fúlàní nínú igbó ni ẹ bá wa wo Mr. Ọ̀kànlá yẹn dáadáa sọmọ òkè ọdẹ ni bá jẹmọ Fúlàní ẹ̀yin lẹmọ tẹ máa ṣe fún ẹ bá wa kí ọ̀gá ọlọ́pàá ẹ bá wa kí bàbá wa Ọwọ́adé Ẹlẹ́wùẹ̀tù ẹ bá wa kí gọvnọ ẹnjìníà Ṣèyí Mákindé ẹ sọ pé wọ́n ṣe thank you ay Texas ẹ ṣí bàbá mi ẹ bá mi kí gbogbo wọn ẹ bá mi kí wọn ẹ ṣeun ẹ sọ̀rọ̀. a lè gbìyànjú pé tọ́lọ́mbà ní ká máa rí ìrànlọ́wọ́ láti ní sọ pé a jáde a máa ṣe bóyá ẹ̀ẹ̀mejì at least ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ kan. ẹ jọ àtẹ́wọ́ yín dà mí ẹ ṣe sà àbọ̀ ọlọ́pàá adúpẹ́ sà commissioner of Ọ̀yọ́ state adúpẹ́ lọ́wọ́ yín ẹ ní ṣìṣe òkè òkè báyìí lẹ́mú máa ń ru sí òkè òkè lẹ́mú máa lọ ẹ ní ṣìṣe o ẹ ní dààmú wọ́n ní at least ohun táwọn ṣe yìí àwọn máa ṣe ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ohun tó bá ṣe oúnjẹ ká tó pọ̀ ṣeun wọ́n máa patrol wọ inú igbó ní 2 times a week lọ́dọ̀ tèmi wọ́n gbìyànjú ẹ jọ ṣé ká rẹ́rìn díẹ̀ gbẹ́jọ ayọ̀ sókè o Ọlọ́run ṣe èmi òkúkú mọ́ bó ṣe máa ń búyàn a kàn fẹ́ rẹ́rìn díẹ̀ ni Yorùbá wí Òkè Kúrà straight àwọn wèrè wọ́n ti ń dóde ìyá wọn Òkè Kúrà lọ́ọ̀lọ́ mi ní dé báyìí any one of you that say I am going to Òkè Kúrà ogun gbọ́ mi ní dé báyìí ẹ jọ ṣé ká rẹ́rìn díẹ̀ o. You see why they come for me? They always come for me because wọ́n mọ̀ pé ọmọ ọkọ ó yàtọ̀ sí ọmọ àlè. A máa rẹ́rìn o, ẹ jẹ́ arẹ́rìn. Wọ́n ní other state náà káwọn náà ṣe tiwọn. Kí Kwara state náà bọ́ tàwọn gbó lọ flush àwọn Fúlàní. Ó máa hard díẹ̀ o. Ẹgbẹ́ gómìnà wa ń Kwara state mi tẹ́fẹ́. Ẹ má yẹ ká bú gómìnà lẹ́nu. Gọ́vnà wa Abdulrahmanu Abdulrasaki ẹni àánú òkè ẹni àánú ó ti mọ́ mi lẹ́nu ni wọ́n ní tí Ṣèyí Mákindé ṣe lọ́yọ̀ state wọ́n ní kẹ́yìn náà ṣe ń Kwara they play kí gọ́vnà Kwara state ṣe ń tí Ṣèyí Mákindé ṣe why tẹ́ ìṣe báyìí náà ṣọ́mọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè ni ó jura wọn lọ ẹ jọ ẹ jẹ́ ká gbọ́n tí wọ́n sọ ẹ ti máa mọ̀ pé Yorùbá wuyì inú mi ń dùn wípé Ọlọ́run ọba tó ní mi tó láyé tó lọ́run ó gbà fún mi ó jẹ́ kí n máa ṣe nǹkan tí mo fẹ́ ká jà fún ẹ̀tọ́ ọmọ ìlú bàbá mi ká jà fún ẹ̀tọ́ ọmọ ìlú Ọlọ́run ọba mo dúpẹ́ lórí ẹ̀ ẹ dákun ẹgbẹ́jọ ayọ̀ sókè ẹ já rẹ́rìn díẹ̀ o ọ̀rọ̀ ẹ̀rín ni o bẹ́ẹ̀ kò kí ń ṣọ̀rọ̀ tó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀rín lásán now ẹ bá wa listen ẹ bá wa listen sí. ìtì ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Kwara. ètò ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Kwara State èyí tí a rí ń bẹ̀ òun ni pé contribution tiwa táwọn èèyàn ń pé àwọn nídìí contribution àbí èyí tá a yẹ contribute sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní Kwara State òun ni tá a fi contribute sí ni pé hadha dhamanu sukuti wàmúlásà matulboyoti. والرضا بالقليل من القوت ومن قال الحق يموت هذا زمان سكوت àsìkò ká dákẹ́ náà la wà yìí ló jẹ́ àdákẹ́ ni ò já. ó ṣọ́ọ̀kì yín àbí ò ṣọ́ọ̀kì yín ẹ jẹ́ ká tún gbọ́. قال الحق يموت هذا zamanu sukuti. àsìkò ká dákẹ́ náà la wà yìí ló jẹ́ àdákẹ́. àsìkò tó ń pa àwọn èèyàn
wọ́n lásìkò ká dákẹ́ la wà yìí o ọmọ Yorùbá wọ́n ní àsìkò tí wọ́n ń pa àwọn èèyàn wa àní àsìkò ká dákẹ́ la wà yìí o wọ́n ní ẹ má sọ̀rọ̀ ọmọ Yorùbá wọ́n lásìkò ká dákẹ́ la wà yìí Yorùbá wuyì tó rèsì àlámù abájọ tí Ráyìmí oníṣàṣà lójú ọmọ bàbá ẹlẹ́pọ̀n onípàlẹ́pọ̀n abájọ tó ń sọ̀rọ̀ tẹkibí Allahu Akbar Asaasukuti àsìkò kádàkẹ́ la wà yìí o ẹ mọ́ sọ̀rọ̀ ọmọ ẹwà ìtẹ̀sọ̀rọ̀ bá mi wọ́n lásàsùkúùtì àbí sùkúùlù àbí kúlíkúlí. Zamanu sukuti. Àsìkò kádàkẹ́ náà la wà yìí ló jẹ́ àdákẹ́ ni ò jẹ́ àwìn kankan lórí ti ń lọ ní Kwara. Wàmúlà àdàmátúlẹ̀ bóyú ti àsìkò kíkó wa ó gbélé ó lé ó gbélé iná la wà yìí ni ò jẹ́ àsọ nkankan níbi ti ń lọ ní Kwara. Wáré bọ̀ bẹ̀lẹ̀ kọ́lé ìlìmínà lẹ́kọ́. Ìwọ̀n bá tọ́lọ́hún bá fún ọ ọmọ jẹ́ ọmọ mu nínú ilé rẹ̀ o sì máa bẹ lọ́hún. ọmọ Yorùbá ṣe bẹ́ẹ̀ ti gbọ́ wọ́n lásìkò ká dákẹ́ la wà yìí ìwọ̀n ọba tọ́lọ́hún bá fún ẹ nínú yàrá ẹ kó máa jẹ kó máa mú bí a kò máa dójú bàtọ́ máa wá bẹ orí tiẹ̀ náà wọ́n lásìkò ká dákẹ́ ká má sọ̀rọ̀ la wà yìí o Asaasukuti àsìkò ká dákẹ́ la wà yìí o ọmọ Yorùbá ṣe ká dákẹ́ lóòótọ́ ká má sọ nǹkan kan. Làhàkà nkankan níbi tí ń lọ ní Kwara. Wáré bọ̀ bẹ̀lẹ̀ kọ́lé ìlìmínà lẹ́kọ́. Ìwọ̀n bá tọ́lọ́hún bá fún ọ ọmọ jẹ́ ọmọ mu nínú ilé rẹ̀ o sì máa bẹ lọ́hún. Àmọ́ ẹ̀kú làhàkà ẹ̀ mú. Ẹni bá lóun wọ́n sọ òdodo ọ̀rọ̀ àbí wọ́n sojú abẹ́ǹkò níbi tí ń lọ lónìí ìyẹ̀mútù yóò sì kú. Àwọn òsì fẹ́ kú. Táwọn fẹ́ kú. Kò sí bàbá. Kò sí. So èyí ò ní èsì lérí àwọn tí wọ́n béèrè yìí pé kí àwa náà ṣe kíni ká contribute sí ti ń lọ ní Kwara. Ẹni bá fi á sọ̀rọ̀ ni kó ṣáájú kó sọ̀rọ̀ àwọn ọmọ wa pé bẹ́ẹ̀ ni. ṣẹṣà ti gbọ́ ẹ ti gbọ́ nǹkan tá a fàjà kì sọ. kò kì í ṣàsìkò téèyàn ń pariwo sọ̀rọ̀ làwọn wá yìí àsìkò kó nílé gbélé àsìkò tó ń dákẹ́ kẹ wọlé kẹ tilẹ̀kùn pa kẹ tira yín mọ́nú ilé kọ́ lè ráyè máa wọlé pa yín lẹ́yọ kọ̀ọ̀kan bó jẹ́ wóróbo lẹ rí kẹrọra máa tí jẹ títí kú máa fi dé. wọn lè sọ fún yín wípé àsìkò tẹ lè pariwo sókè kẹkẹ gbàǹjarè kọ gbà yín rè kẹ dìde kẹ dìfẹ́ǹdì ara yín. wọ́n sọ pé wọn bí àwọn àáfàá rè kọjáde kọ sọ̀rọ̀ against àwọn pípò yìí. àwọn náà mọ nǹkan tó ń lọ ó gbọ́ nǹkan tó sọ ní pípa bọ̀bọ̀ yẹn dẹ̀ láwọn ò fẹ́ kú ó jẹ́ níwọ̀n tó bá mọ̀ pé ó ti fẹ́ kú tó lè sọ̀rọ̀ ìwọ máa sọ́lọ̀ àwọn máa ní bẹ́ẹ̀ ni èdè àánú yín ṣe mí ẹ má dìde ẹ wá ń pè Ìgbòho ẹ ń pè Ìgbòho ẹ ń yàgbẹ́ yín. ó ṣe brọ́dà mi Asaasukuti àsìkò kádàkẹ́ la wà yìí o Asaasukuti kàmínà Asaasukuti ẹ káàárọ̀ sà. ààrẹ dákẹ́ láwa dákẹ́ kò sí tó máa kú bẹ́ẹ̀ mọ́. ẹ má gbọ́ wa nínú ilé sà níta fi ń gbọ́ wa ẹ bá wa low volume ẹ̀ down. ok mo ti bẹ́ẹ̀ báyìí ẹ má bínú. so ẹ máa gbọ́ ọ yà ń gbọ́ yín báyìí. ẹ ṣe ẹ kú ètò. ẹ ṣeun. mo rí kíni lánàá mo sẹ́ndẹ̀ sí lánàá náà wọ́n ní ká dákẹ́ ààrẹ dákẹ́. ìyá àti ìbúra lè fi dákẹ́ ní pé nígbà tí ìjọba ò ṣe ráìtì tó yẹ kó ṣe ààrẹ dákẹ́ a máa pariwo náà ni kọ́ lè fi jẹ́ wa níwò. èèyàn kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ̀ mo lè kí bàbá yẹn pé wọ́n sòtọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. ay texas ni àwọn èèyàn aṣojú abẹ́ ń pè ní wọn. gọ́vnọ̀ àdúgbò tèmi ìlú tèmi wà bí ẹ máa rí náà ní street tó sì ẹ̀yìn kan tó máa ṣe àìtẹ̀lé a máa put nǹkan right bó ṣe yẹ kó put it right bó ṣe yẹ kó wà nìyẹn bọ́ lóòótọ́ wọ́n ti kó wa wọ́n ti mú wa ní mugun. soso. wọ́n ti mú wa ní mugun. wọ́n máa ha palliative wá kí wọn. bẹ́ẹ̀ ni àwọn tó ń da màálù tó ń fi màálù jókòó lóko tó ń fi màálù rọ́ọ̀bù yẹn
nǹkan tó yẹ kó ṣe fún ọ lẹ́yìn kó ṣe nǹkan tó fẹ́ ṣe fún ẹ gbọ́n ní kó ṣe mọ̀ ọ̀pá màálù wọn rẹ kọ́lẹ̀ kó àwọn náà bó ṣe yẹ kó ṣe fún wọn nìyẹn ìtọ́ máa jẹ́ màdàrú nù wọn ọkọ̀ kó lẹ̀ tí a lè tí mi lè sọ nìyẹn nítorí àwọn àfáà yẹn wọ́n lè jẹ́ dodo wọn lè sọ dodo ẹ ti sọ̀rọ̀ tọ́lẹ̀ ẹni wọ́n lè jẹ́ kẹ́ sọ̀rọ̀ tọ́ ẹni fúlàní ló pọ̀ jù nù wọn odidi àfáà tó ń tọ́yàn sọ náà ṣé ó yẹ kó máa pọ̀ ọmọ ìlú ẹ̀ kínú ẹ̀ dẹ̀ máa dùn sí. wọ́n ní àsìkò kádàkẹ́ la wà wọ́n láwọn ò fẹ́ kú. ọmọ àlè pọ̀ nílùú yẹn mo lọ́ọ̀fù lọ́ni gan mo láìkì lọ́ni ọmọ àlè pọ̀ lára àwọn àfáà yẹn agégèlà àti ṣe kékeré mọ́ríkà láti máa ń tì wọ́n di every Friday aláìgbàgbà alágége láì bàtà wà láyé bọ̀ àwọn ọmọ àlè ló pọ̀ jù ní ọmọ wọn sì yìí ọmọ àlè ló pọ̀ jù ṣé báwo bàbá yà wà láyé inú wọn á dẹ̀ máa dùn kọ́ máa fọmọ ìlú wọn tèmi gbọ́ ní tàn tèmi gbọ́ home of peace lọ́pẹ̀ lọ́rin home of peace ṣé peace wà ń bẹ báyìí kò dáa ìtò dáa ó yẹ kó sòótọ́ ọ̀rọ̀ ni ó yẹ kó sòótọ́ ọ̀rọ̀ kí ni ìtumọ̀ inú táǹkì kí ni ìtumọ̀ inú táǹkì pé ẹ gbọ́dọ̀ kírun wákàtí márùn kí ni ìtumọ̀ yẹn mà kí ni ìtumọ̀ inú wákàtí márùn. mi ìmọ̀ tún irọ́ lásán ni gbogbo ẹ̀ irọ́ lásán. mi ì lè parọ́ fún yín mùsùlùmí ni mí inú òun mi kí mọ́ mi ì lè parọ́ fún yín. ìṣẹ̀ṣe bẹ́tà ẹ lọ máa bò ṣálé yín ẹ jù ú lẹ̀ lọ máa bò ṣálé yín. ìṣẹ̀ṣe àsòtọ́ ọ̀rọ̀ fún yín. ó dà bàbá mi ẹni sùúrù ẹ jẹ́ kí sáré fún yín ní kinní kan ẹni sùúrù ẹ jẹ́ ní tẹ́wà lórí TikTok náà bóyá èmi kúkú kọ́ ni mo sọ ẹni sùúrù sàsórí fóònù bẹ́ẹ̀ yẹn o ẹni sùúrù wọ́n máa ní pé tábà ka kinní kan máa ṣe kinní kan máa ṣe kinní kan ẹni sùúrù o èmi kọ́ ni mo sọ o ẹ máa gbẹ́ni tó sọ̀rọ̀ nísìn. ẹ béèrè kíákíá. ẹ ká gbélé ikú o ẹ ká gbá sàkùsùkù tì kú o so ẹ ká gbélé. àdúrà kan wà tó ń lè ṣe. ẹnìkan béèrè ìbéèrè lọ́wọ́ àáfàá èmi kọ́ ni mo sọ ẹ máa gbọ́. ẹ gbọ́ o. ẹ béèrè kíákíá. kí àfa kan dúró kó ní pé àdúrà kan wà tó ń lè ṣe àfàìṣe ni wọ́n gbà. kò sí ẹni tó yẹ kó sọ bẹ́ẹ̀ pé àdúrà kan bẹ tó ń lè ṣe àfàìṣe ni má gbà kò sí ẹni náà anabi sallallahu alayhi wa sallam gan tó jẹ́ yí pé anabi máa ṣàdúà ọlọ́run sì máa gbà ọlọ́run fàṣẹ sí lẹ́nu àìmọye nǹkan la anabi tọrọ tọ́lọ́run ò fún náà anabi amani Allahumma aksirima ali wa waladi wa barik li fima ataitani ọlọ́run bọ̀mẹ́ lọ́mọ tó pọ̀ jẹ́ ńlówó tó pọ̀ ebi pa anabi kú ni anabi jẹ gbèsè kúté kú láyé ni. àfáà ti sọ. anabi sallallahu alayhi wa sallam gan tó jẹ́ yí pé anabi máa ṣàdúà ọlọ́run sì máa gbà ọlọ́run fàṣẹ sí lẹ́nu àìmọye nǹkan la anabi tọrọ tọ́lọ́run ò fún náà anabi amani Allahumma aksirima ali wa waladi wa barik li fima ataitani ọlọ́run bọ̀mẹ́ lọ́mọ tó pọ̀ jẹ́ ńlówó tó pọ̀ ebi pa anabi kú ni anabi jẹ gbèsè kúté kú láyé ni. tọ ẹ bá gbóhùn sókè ṣàṣẹ ti gbọ́ takbir Allahu akbar ebi kúkú kọ́ ni mo sọ. ìkọ́dé àbá yẹn sọ yẹn mi rẹ̀ parọ́ fẹ́ kọ́ lọ́n foríjì gbogbo wa gbèsè àyàn ti ṣàdúrà pé kọ́ lọ́n yọ mí lóko gbèsè dájú pé gbèsè yẹn sì wà bẹ́ẹ̀ kọ́ lọ́n foríjì mi o. wọ́n lànà bí fún ara ẹ̀ gan-an so definitely ó jẹ gbèsè kú ni so èmi kọ́ ni mo sọ náà àfáà ló sọ àfáà dẹ̀ ni èèyàn kan ló pè pé ṣé àdúrà tó tẹ́ bá ṣe lórí irọ́ ni gbogbo ẹ̀. America is not built on on Adua. China was not built on Adua. Why are they deceiving us? Elon Musk Adua, Allahumma singing, I'm gonna sing nothing like that. Bẹ́ẹ̀ni, ilé náà la máa padà sí. Ó ní náà, èmi kọ́ ni mo sọ náà. Àgbẹ̀ pé Ọlọ́run wà, ọ̀gbàgbé pé Jésù wà, ọ̀gbàgbé náà bí wà, wọ́n á sọ fún yín kò sí. Ẹni káwọn olórí wa kọ́ máa fi fẹ́ dé pò kọ́ máa fi Ṣàngó búra àbí kọ́ fọ́ mi ìbọn fún wọn mu. Wọn ò ní gbà. Wọ́n lè ṣe. God bless you. Tọ́ba ní kọ́ fi Kùránì búra ńkọ́. Wọ́n máa ṣe yẹn, ọ̀tọ̀ ọ̀tọ̀ pẹ́ tọ̀ ló wà nú ẹ̀. So ẹ̀tọ́ ni. Ẹyin ò ní àrẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé kìíní jàre yá mi? Ẹ máa bẹ́tò lọ. A ti ń bá àbọ̀ ẹ ṣeun sàn. So wọ́n lásìkò kádàkẹ́ la wà yìí o ọmọ Yorùbá. Àsìkò kádàkẹ́ la wà yìí o gbogbo ọmọ Yorùbá. Wọ́n lásìkò kádàkẹ́ la wà yìí. Wo Raimi
wà ló mì mọ́ gbogbo ara ń padà sílé agbára gbósókè lórí TikTok. Yorùbáwùyí ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí gbogbo àwọn tó ń jẹ́ àáfàá ṣèyíkì gbogbo wọn ti rán wọn jáde láti wá máa kan àwọn ọmọ